ẹ̀yin tèmi alápọ̀nlé ẹ wò ẹja fọ́gbà yángà tí gbà yángà bá fẹ́ fọ́ kó fọ́ dànù ká má tiẹ̀ rí ṣàmọ́. Ó mà jọ mí lójú. Ṣé ẹ bìlíìfù wípé bẹ́ẹ̀ ṣe ń kówó lọ sọ́jà tẹ́ ń raṣọ tẹ́ ń ra bàtà àtàpọ́nlé làwọn kan ń kówó lọ láti ra iyì ẹ̀tẹ́ ẹ̀sín àti àìní future fún ara wọn. Ó jọ mí lójú lọ fáàfáà. Fídíò tí mo fẹ́ play fún yìí ó gbomi lójú ẹni. It's a shame. Kọ́lọ́ má kúrú làákàyè owó bàbá agbájú Akóredé mandator Jàkí ọba orin. Ó ní bàbá fìtìjú pa òtítọ́ tí bàbá lè sọ àdẹ̀bí. Òkè o àwọn Yorùbá máa ń sọ pé àwọn kan wà tó ń ṣòṣì aṣòṣì má mọ̀. Èwo wá ní tẹni tó ń ṣòṣì tán wá sọ fún báyìí pé wọ́n wá gbé kámẹ́rà sí lójú pé ẹ̀ ń ṣòṣì o ẹ̀ ń ṣe orí burúkú ẹ̀ ń ṣèrànù. Ó wá rẹ́rìn pé this is a very big shame. Mi ò mọ̀ bóyá látọjọ́ tẹ̀yìn ti ń rìn ẹ ti bá pàdé nínú ọ̀rọ̀ nínú ìṣe àbí nínú ìtàn kán gbé kámẹ́rà síyàn lójú kán ní ẹ̀gbọ́n ṣe mọ̀ pé ẹ sanwó fún mi pé kí n wá location yìí kí n wá bá yín ṣiṣẹ́ àmọ́ òótọ́ kan wà níbẹ̀ tí mo fẹ́ sọ fún yín. Ṣe mọ̀ pé mo mọ̀ pé wà lára àwọn tó ń bá ìyàwó mi sùn. Ṣe mọ̀ pé mo mọ̀ pé ẹ ṣàìdá pẹ̀lú mi kó wá máa rẹ́rìn kó máa ní kí ni nǹkan tó ń sọ yìí kí ló mí kí ni. So tí ìyẹn ò bá wá káyàn lára àwọn èèyàn wá wà ní under comment section wọ́n testify sọ̀rọ̀ yẹn. Èèyàn sọ fún ẹ lójú ara ẹ wípé olórí burúkú ni ẹ ò dẹ̀ ń rẹ́rìn sí kámẹ́rà ó tún allow kan post fídíò yẹn. Ṣé kò sí ìtìjú ni àbọ̀ntọ́jú ìtìjú pamọ́ wọn ò padà máa lò lọ́jọ́ iwájú? Kò yé mi. Ẹnìkan ní this one wey you dey with na olórí burúkú o. This one for my area at Ogunkoya K2 Ikosi. Ẹ̀rípẹ́ nìyẹn mọ̀ máa yẹn dáadáa. Na all girls for that area e don toast finish. Ẹnìkan wá sọ tiẹ̀ òun ní this man wey landed dey with na stupid man o. Back then at Idiaraba, that is where he stays then. Very stupid man. He is one of the reasons I gave up on acting. This man does not help without taking something. Olórí burúkú somebody. Bàbá ẹnìkan nìyẹn o. Ọkọ ẹnìkan nìyẹn o. Ó possible gan kó jẹ́ Dáúdù ilé kan gan. Ẹ jẹ́ kí n ka kọ́mẹ́ǹtì méjì sí kí n wá play video yìí fún yín. Ó wà so shameful. Ẹnìkan ní you are risking your life o bro if this is true. If this is true ó lẹ́ni tó ń sọ. Aláwọn èèyàn tó mọ̀ ti gbé ṣépè á níbẹ̀ lórí. Be careful of these people. Èyí tèmi tí ẹ̀ ń rò nìyẹn pé kọ́ má lọ padà harm bọ̀bọ̀ yìí o. Because èmi wò pé reason tí máa yàn ò fi react níbẹ̀ ni pé bóyá owó tó san fún láǹdẹ̀ kó fẹ́ wá bá ṣiṣẹ́ bóyá kí wàhálà lè má ṣẹlẹ̀ ni kò ṣe change fún bẹ́ẹ̀. Ẹni tó gbé kámẹ́rà sí lójú tó níṣẹ́ wọn pé lórí burúkú ni ṣe ń pẹ́ ṣá burúkú ẹ̀ lóyàwó mi mo dẹ̀ mú tó dẹ̀ ń rẹ́rìn tó dẹ̀ ń ṣe bíi pé is nothing. Ẹ jẹ́ ká comment gan sí. This is what we call polite insults. Lande, Almighty Allah will continue to lift you higher. Ẹ jẹ́ kí n play video yìí fún yín. Ẹ bá mi comment, ẹ share, ẹ like, ẹ bá mi subscribe ṣe àkọ́tì mi. Ẹ̀sìn pọ́nbélé lélẹ̀. Evans mi ẹ máa ń sọ pé mo gọ̀ àbí ara àwọn òmùgọ̀ tí mo gọ̀ màá tún fi ràn yín lénìí. Mo máa ń sọ pé tẹ́ bá gbọ́n jù mí lọ wàláhì tàláhì ẹ̀ lè gọ̀ tó mi. Mo fọlọ́ọ̀bà búra ẹnìkan wà bíi tí mo fẹ́ fi ràn yín ó wà lára àwọn tó ti hùwà wèrè sí mi rí sí ẹ̀sì mi bọ̀ mo dẹ̀ tún wá bí sẹ́ẹ̀. Láńdẹ̀. Charlie. Ló ń ṣe pọ́ọ̀bù ṣàṣẹ́tà tí mo ní gbogbo àlọ́ ẹ̀jẹ̀ bọ̀ yìí. Abrako. Ẹ jẹ́ kí gbé kámẹ́rà sójú yìí. Gbé kámẹ́rà sójú mo ní o pẹ́ dé o gbé kámẹ́rà sójú ṣé nǹkan tí mo bẹ sọ nìyẹn. Mo pẹ́ náà ni. O pẹ́. Ṣé nǹkan tẹ́mi àtẹ́jọ sọ nìyẹn oníwọ̀n. Ẹ má wọrí. Abrako. Sẹ́rí bí mo ṣe wà ẹ́. Mo gbọ́ ẹ. Sẹ́wọ̀n pé ọlá pé mi kàn ìyá gíran ni.
ṣé mọ̀ pé ibi iṣẹ́ tí mo wá yìí kálẹ̀ lómi ni kò ní wá. ẹ wá àjọṣe ní wáyé mo ti fún ẹ lówó ẹ̀sùn kí ló tó mi lówó. ṣé mọ̀ pé ẹ wà lára àwọn tó ń bá ẹ̀sìn mi sùn. ọ̀gbẹ́ni pé ẹgbẹ́ tó yá ọ̀wọ̀ burúkú. mo fọlọ́ bàbúrà mo mọ ìpè bàbá ti ẹgbẹ́ yẹn dà. ẹ dúró ẹ wá ẹgbẹ́ ṣé yẹn ló wá gbé kámẹ́rà. ẹgbẹ́ ọlọ́run mo fi títóbi ọlọ́ọ̀bá mo fi ọlá àwẹ̀ ramadana tó lọ mo fi búra. ṣé nǹkan tó pẹ́ dé fún ìyá ẹni sùúrù last year ẹ ṣe pépé ẹ sọ fún ẹ̀sìn mi pé kó wá báyìí. ẹ ṣe fọwọ́ ṣe ni producer lèmi náà èmi promote àwọn èèyàn ní kílẹ̀ tó jẹ́ báyìí. ẹ promote àwọn èèyàn. ẹ náà ṣé wọ́n yẹ ọtí mo ti promote ni. ẹ̀gbọ́n last year gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá a sọ̀rọ̀ ọwọ́ mi ni fóònù wà láìtàlẹ̀. ẹ bóyá ò gbọ́ ọ̀tá ń sọ wọ́n pé kó wá sí location pàtàkì fẹ́ ṣiṣẹ́ ni. kó wá sí location. pèmí kẹ́fẹ́ jẹ́ ká ẹ mọ̀ ni pé ẹ dẹ̀ tún pè mí síṣẹ́ mo dẹ̀ tún wá. nítorí sọ pá jùlọ ẹ̀yin lọ èmi free àti wá ẹ̀yin lẹ rí ọkàn máa jẹ. o làdẹ gbọgbọ tó ń sọ ìbọn náà sọ pé lásì. jíkà lọ ṣiṣẹ́ ìjọba gbogbo ti pẹ́ dé. gbogbo kẹtẹ mọ̀ ṣe ní industry yẹn ẹ wá ṣe ẹ fẹ́ produce YouTube kan kíní kan. jẹbi ara àwọn YouTube tá n promote náà ni. YouTube lẹ ń promote. kí ló dé tó jẹ́ pé tẹ́ ẹ bá gba pátá nídìí èèyàn. àwọn òṣèré yìí rọ àwọn ọ̀gá làwọn àṣẹ ọ̀gá ṣẹ́ kí wọ́n wò lè má ṣe. ẹyin gangan ẹ tí mò ń sọ yìí. sọ wọn kẹ́mi mo fún ẹ lówó tí mo pẹ́ wá sí location. ẹni sùúrù sẹ́mi pé kálẹ̀ ẹ kóòtù fún kábíyèsí. ẹni sùúrù ẹ tá kàmdà sẹ́mi pé kálẹ̀ lómi ni sẹ́mi pé máa ní sínú kò sá sí lọ́dọ̀ mi. ẹ là ń tẹ̀ ṣé o mọ̀ pé ọmọọṣẹ́ ni but o mọ̀ pé ọmọọṣẹ́ ti wà. ẹni sùúrù ẹ ṣe pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ọ̀rọ̀ ọmọ sí àbọ̀gá ni. ọ̀rọ̀ wo la rí dáhùn 21. ẹ̀yin lẹ mọ̀. ọmọọṣẹ́ ti wà ní. ọmọọṣẹ́ yìí kìíní ẹ sá stop ẹ̀ ní industry. àwọn ò lè ṣe ewé ọ̀gá làwọn ẹ ń ṣe àwọn máa ń bá wọn tó ṣe wí. ẹ rí abrahamako ó fọ́ pé mo lè wá bí sẹ́hùn èmi máa wà èmi ò gbọ́n pa àwọn tó ṣe máa ń bá wọn wí ni. ẹ múra sí i. àwa ti ẹ̀pọ̀ àìmọye tínú wọn ń dùn sí i. ó ti dáa. bá a ṣe ń ẹ̀pọ̀ kun là ń ẹ̀pọ̀ obìnrin. ẹ sáà máa ṣe dáadáa ẹ ṣe nǹkan torí tọ́lọ́. jáde lọ sí iṣẹ́ táìmù tí mi. ọ̀yẹ̀jà èmi á yà sẹ́yìn.